ṣe mọ̀ tí Obesere ṣe máa ń mú Pasuma like àbúrò mi ó yá tó bá fẹ́ ṣe anything báyìí ó lè pe Pasuma ó yá gbogbo àti wọ́n lọ sí shadow tí wọ́n lọ ń play gbà yẹn tí ní Mushin anytime tí Obesere bá wọn play bá wọ́n máa play pa. àṣé ẹ̀gbọ́n ni Obesere jẹ́ sí Pasuma eléyìí tún gbẹ́nu tán o ẹ̀gbọ́n kí ló gbé Bayowa onífíìmù kúrò ní ilẹ̀ Nàìjíríà inú fídíò yìí lẹ ti máa gbọ́ gbogbo àṣírí yìí bẹ́ẹ̀ ṣe ń bá mi wo fídíò yìí ẹ máa bá mi like ẹ máa bá mi share kẹ́ máa comment ẹ̀yin tẹ́ ẹ̀ tí tẹ subscribe button kí lẹ̀ ń dúró ṣe ó yẹ tẹ button yẹn bẹ́ẹ̀ ṣe ń tẹ àwọn button yìí ọwọ́ tẹ fi ń tẹ ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run. Pasuma náà máa ń gbé microphone fún Pasuma láti kọrin wọ́n dẹ̀ jọ ń ṣe dáadáa. Hey people, this is DL again on your screen and I'm having here with me a very special guest. I will not mention his name, he will tell you his name himself. But tó bá ń sọ̀rọ̀ music producer tó pójú owó Nàìjíríà yìí ẹ lè ka méjì mẹ́ta kẹ́ tó dárúkọ wọn ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ orúkọ yín fún àwọn tó ń wò wá. Orúkọ mi ni Julius Olagore tí gbogbo èèyàn mọ̀ sí Julie King. Julie King in the building. Yeah. Julie King in the building. Yeah. Welcome sir, it's nice to have you again. Thank you my darling sister. Àti pé wọ́n gbà kan àti interview wọ́n gbà kan but kò tó àwọn èèyàn tún béèrè pé ká tún gbé wọn wá again so torí wọ́n sọ àwọn kan bẹ̀rẹ̀ tí I really punch dáadáa so àwọn èèyàn ní pé ká tún gbé wọn wá again that's why he's here again. It's just about the continuity of what we discussed before. Yes. You know? So lórí nǹkan tẹ́ sọ the other time ẹni pé ẹ máa ń produce fún Bayowa film production gbà yín bẹ́ẹ̀ lè máa ń produce orin wọn so kí ló wá ṣẹlẹ̀ torí a gbọ́ pé at a point ẹ kúrò ní nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti wọn ṣe ẹ lè bá wa sọ nǹkan tó ṣẹlẹ̀ tí ẹ fi bá wọn ṣe mọ́. èèyàn náà bí n ta ó sọ fún yín pé nǹkan kan ṣẹlẹ̀ wà lè ṣe mọ́. This is a global village la wà ń ṣe Really? Yes, so news máa ń tàn nǹkan tẹ́yìn gan rò bóyá ó ń hide àwọn èèyàn mọ̀ bọ́ fún àǹfààní àwọn tí ò mọ̀ ẹ̀jẹ̀ bá a sọ fún àwọn ará ilé. èmi ò mọ̀ bọ́ nǹkan tí nǹkan fẹ́ sọ fún yín pé kí n tó bẹ̀rẹ̀ sí ní produce Bayowa àwọn kan mo ti ń produce tẹ́lẹ̀. Okay. So like Evangelist Akin Adébáyọ̀, King Sunny Adé, Saheed Òṣùpá, Obesere, Pasuma Wonder, Mega 99, Good Women Choir, a lot. Wow. Ṣèyí Akínbínú of the Blessed Memory. Yes. No, Blessed Memory. No, Omijé Ojú Mi. Omijé Ojú Mi. Oh, okay. That one is Bumi. Yes, okay, sorry. No. Sorry. So may our soul rest in peace. Amen. So, amóye. So, but lórí Bayowa films. Bayowa films is my brother, is my good pal. He was doing well with me initially when he started. So gbà tó dé àárín méjì so àwọn gangan ṣẹlẹ̀ tó yẹ pé èmi mọ̀ pé nǹkan ẹni ò jẹ́ kí wọ́n lè continue lórí láti máa ṣe production mọ́ because àwa méjì àwọn understand ara wa ṣó ti yé nísìn èèyàn dẹ̀ máa ń study èèyàn ní pé tí ẹ bá rìnrìn àjò kan tẹ́ bá rí ìrìn àjò yẹn tó bá ń wà successful tí gbogbo ìgbésẹ̀ tẹ̀ ń gbé ó dẹ̀ wà ẹ mọ̀ pé Ọlọ́run kọ ẹ̀ méjì papọ̀ ní gbogbo ẹ̀ fi ń dún ó fi ń lọ positively but tó ẹ pé ẹnìkan tó ẹ pé ẹ̀ ń rìnrìn àjò tí gbogbo ẹ̀ ń scatter àti kíní ẹ ti mọ̀ pé ìrìn àjò eléyìí ṣó ti yé nísìn so but ní ti Bayowa gbàtà máa bẹ̀rẹ̀ because I started with ìtùnú nígbà yẹn èmi mo produce ìtùnú ìjì ayé kò lè gbé wa that was the first album I produced for him ìgbà yẹn dẹ̀rẹ̀ 5,000 ló fún mi ni wọ́n fún mi ni mo fi ṣe album mi nígbà yẹn so now nǹkan tó dẹ̀ àṣẹlẹ̀ I produced many songs many artists more la produced under Bayowa films most of all Bayowa's projects èyí mò ń ṣe
so ó sáà gbà tó wá di time kan a fẹ́ ṣe bí promo fún Ambody, so wá di pé ẹ̀sà kí ni project yìí bá dé nǹkan gbogbo ìta ti ń ṣe látijọ́ yìí kò yọ kankan. Like ẹ máa ṣiṣẹ́ wọn ní fún yín ní court tó yẹ wọn ní sanwó tó yẹ kí wọ́n nǹkan tó yẹ kán fún wa a kàn ń farada ṣe mọ̀. ṣó jẹ́ pé wọ́n ń rówó lórí àwọn production wọn ni àbí. wọ́n ń rówó Bayowa number one, you understand, when you talk about promotion àti pé marketing no Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ yẹn. bọ̀ wọn ọkàn kí n máa ń san owó yìí tó ṣe yẹ kó wọ́n san. bó ṣe yẹ kán tọ́jú wa wọn tọ́jú ní tèmi o tèmi mọ́ o wọn sí mi báyìí ẹlẹ́dàá wọn wà mí báyìí so nǹkan tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ mi ò kí n rí gbà kó ṣe gbogbo ayé mi ò mọ̀ o because èmi kankan ń ṣiṣẹ́ akànṣá ń ṣiṣẹ́ ni there was no any agreement, there was nothing akànṣá ń ṣe anything tá a bá ti gbà náà ni but because of the passion that I had then for music so kò sí ẹni tó bá pè mí báyìí ó yá ẹja bẹ̀rẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ gan anything tó bá ti fún wa nígbà yẹn kò sí pé kíní so but wá dé stage ìgbà tá a máa ṣe kíní Ambody yìí ni wọ́n á sọ pé ó yẹ kí wọ́n kàn ṣe dáadáa náà pé wọ́n ṣáà so. wọ́n ṣáà ti gbowó gidi. so ìgbà tó wáyà wọn ò pè mí àjọṣiṣẹ́ yẹn because mo back out so wọ́n á lọ pé ẹlòmíì wọ́n á lọ get ẹlòmíì tó lè máa pè yẹn that person is like a brother to me so wọ́n ṣe one or two project wọ́n ṣe gbogbo ẹ̀ ó di wì ní wọ́n ṣiṣẹ́ Gbòsọ́lá Òkè along the line wọ́n ṣiṣẹ́ ẹnìkan náà so gbà tí iṣẹ́ yẹn kò lọ bó ṣe yẹ kó lọ mo rò pé ibẹ̀ ni wọ́n gbà lọ sí ìlú London so lẹ́yìn ìgbà tó ti lọ sí ìlú London láti gbà yẹn wọ́n padà sí Nàìjíríà wọn. because èmi gan fẹ́ béèrè lọ́wọ́ yín mo fẹ́ béèrè question yìí pé because àwọn èèyàn kan sọ pé wọ́n sá lọ ni àwọn kan sọ pé bóyá ó rẹ̀ wọ́n díẹ̀ ni àwọn kan ní pé bóyá wọ́n ní problem wọ́n tètè ya kánlẹ̀ kó tó di pé gbogbo ẹ̀ dojúrú pátápátá ni àwọn kan tẹ̀ ni wọ́n ṣẹ̀yàn ni ṣẹ̀wọ̀n tẹ̀sán oníkàlùkù ṣà ń sọ tẹ̀kọ́ ẹ̀yin tẹ̀ súnmọ́ wọn báyẹn máa mọ wọn ò ní problem there was no any problem but èmi believe pé nǹkan tó yẹ kán achieve ní time yẹn wọn ò achieve it so he just decided to travel up yes to relocate to UK. nígbà tẹ́ ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ wípé ẹ ti produce fún Pasuma, Obesere, Òṣùpá àtàwọn bẹ́ẹ̀ Sunny Adé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lẹ́yìn lè rò pé ó ń fa ìjà because awuyewuye kò ń ṣe awuyewuye gan ó ń ṣẹlẹ̀ ni pé ìjà wà láàrin Pasuma àti Òṣùpá, Pasuma àti Obesere ṣé Pasuma lèèyàn burúkú ni àbí kí ló ń ṣẹlẹ̀ kí ló ń fa ìjà tẹ́yìn rò pé because ẹ̀yin súnmọ́ wọn. nǹkan tí màá sọ ni pé láàrin gbogbo wọn there was no ìjà. Really? Yes, ìjà tèmi ń bìlì pé ó wà ní pé ìjà ìfẹ́ náà ni gbogbo ẹ̀ ní ẹ mọ̀ pé fújì ó yẹ kẹ́ mọ nǹkan tó jẹ́ root láti ilẹ̀ tí fújì fi bẹ̀rẹ̀ tí wọ́n fi ẹran tí ayé ìgbà Kollington àti Barrister wọ́n ṣe fàáfàá ń gbà yẹn so continuity ẹ̀ òun lè ń rí. bọ́ àwọn nǹkan máa ń sọ wípé Pasuma pé ó ń rùdù sí Obesere pé ẹ̀gbọ́n ni Obesere jẹ́ sí Pasuma pé ó yẹ kí Pasuma máa respect Obesere but Pasuma máa ń sọ pé colleague làwọn pé ọ̀rẹ́ làwọn jọ ń ṣe. No, they are not colleague. Tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n. Ẹ̀gbọ́n because bẹ́ẹ̀ mi ṣe rí Obesere bẹ́ẹ̀ mi ṣe mọ̀ tí Obesere ṣe máa ń mú Pasuma like àbúrò mi ó yá tó bá fẹ́ ṣe anything báyìí ó lè pe Pasuma ó yá gbogbo àti wọ́n lọ sí shadow tó ń lọ ń play nígbà yẹn tí ní Mushin
anytime tí Obese bá wọn play bá wọn máa pe Pasuma náà máa wọn gbé microphone fún Pasuma láti kọrin wọ́n dẹ̀ jọ ń ṣe dáadáa even though there was an event that tí mo ṣe ń gbà yẹn tí gospel artist ló ṣe event yẹn ṣe yékes mo invite àwọn méjèèjì papọ̀. yes but wọn mọ̀ pé ẹnìkan mọ̀ pé mi ò pe ẹnìkan wọ́n ti débẹ̀ tán kan tó ríra wọn wọ́n lè jọ wọṣọ aṣọ kan náà dẹ̀ náà jọ wọ̀ ní event yẹn so Obese máa ń mú Pasuma bí àbúrò ẹ̀ bí ẹ̀jẹ̀ ló ṣe máa ń mú Pasuma so but àwọn ẹ mọ̀ pé àwọn nǹkan tèmi believe pé àwọn fans ló máa ń dàdàkú dálẹ̀ àwọn fans ló ń cause misunderstanding tó wà ní àárín àwọn onífújì yẹn. so láàrin Òṣùpá àti Pasuma náà kò sí ẹni ìjù kò sí rivalry pé mo dájú ẹ lọ let me tell you ní side Òṣùpá àti Pasuma they are so close because mo wà ẹ̀mí àti àjọṣe meeting there was a meeting that was held ní Ìkẹjà ní recently tó yẹ pé bàtà à ń sọ̀rọ̀ lọ ní Pasuma ní side Òṣùpá sọ láyé wípé òun àti kò sí nǹkan tí Pasuma fẹ́ ṣe tóun ò ní support ẹ̀ pé bí Pasuma ṣe wà yẹn pàdé òun ni òun kò lè ṣe kankan láìpẹ́ òun náà ò dẹ̀ lè ṣe kankan so but àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro àwọn fans ló ń dá gbogbo ẹ̀ lẹ̀ ṣó ti yín nísìn so but one thing ni pé tí anybody bá ní misunderstanding síra wọn bóyá wọn máa ń ríra wọn lẹ́yìn tó máa ṣẹ́tulẹ̀ tá àwa ò ní mọ̀ gbogbo ẹ̀kọ́ náà máa ṣe síta fún wa you understand because we have medias around we have media guys around whenever we are recording whenever we are doing anything so wọ́n dẹ̀ mọ̀ pé àwọn media wọ́n lè tú wọn fún so they always try to pretend you understand so wọn ò ní sọ wọn ò ní but èmi ní tèmi ò níwọ̀nba èyí tí mi mọ̀ láàrin Pasuma to Obese they are just like two brothers. so kò sí ìjà kankan kò sí awuyewuye ní àárín wọn. kò sí ìjà. okay has there ever been a time tẹ́ pé ẹ produce èèyàn kan pé ẹ produce èèyàn kan sí ẹnìkejì wá feel bad pé ó lọ take shine òun àbí nǹkan kan tó fi ń react sẹ́yìn àbí tó affect ṣe. no kò sí àwọn méjì mò ń produce àwọn méjì dọ́là but a fi ṣe recently ta fi ṣe kíní remembrance barrister òun ni Pasuma sọ Julie King ó yà afẹ́ ṣiṣẹ́ o tó ṣì ń pè mí pé ṣó ti nísìnyí èmi àti Saheed Òṣùpá amẹ́ta la jọ jókòó Saheed Òṣùpá jókòó báyìí mi jókòó láàrin Pasuma jókòó sẹ́gbẹ̀ẹ́ so ló ń sọ fún Julie King very soon we are going to do something. Okay. For the benefit of those that are watching us that you feel you have a music you want to produce ẹ bá mi sọ nọ́mbà yín máa kọ sójú screen náà so that ẹni tó bá ń wò tó bá fẹ́ produce orin wọ́n á lè get in touch pẹ̀lú yín ẹ bá mi sọ nọ́mbà yín fáwọn tó ń wò. This is Julie King, a very good versatile music producer. My number is 00347523111. Okay. Number wọn lẹ ti gbọ́ yẹn so if you want to produce your music just contact him for a very good job. It's nice talking to you once again. Ṣé ẹ ní bínú tá a bá tún pè yín once again pé a tún need yín. Èmo ti di in-house náà àbí kémi náà máa register sí company. Yeah. Okay. Till I come your way again, this is DL. Bye bye.